Amen. Someone who knows that the Lord is good and believe that the Lord. Amen. My advice to you parents in this house. Don't joke with you. Emma said to your mind, that little baby child to the nation. Something happened in the Bible. When Moses was born, a box was made and the child was put inside. Where was the box? And the box by the side of the river. What is that is the fear of the Israelites for many years. And Eve, the little child, was kept by the side of the river. Why was the child kept by the side? A little child. He has been given. That's his assignment. Let me tell you this. Bí a bá fara bẹ́ẹ̀lẹ̀ dáadáa wú ọmọ wa dáadáa túláàsì a máa ma ìsẹ́mẹ̀ntì ọ̀la wọn. Your sister will understand the assignment, but àìfarabalẹ̀. But in most cases, to study our children. We are not so patient. Many of us, what kind of future our children are. Many don't get back to the child. Call the child by the name that doesn't align with the child. And the wrong name the child hears begins a battle with the future. Ya Dábẹ́sì ó pé ó ní mo bí níbànújẹ́ ṣé Dábẹ́sì ló ní kó bí níbànújẹ́ ni so Dábẹ́sì rán níbi tó lọ ẹ̀rọ mi lọ ó dẹ̀ wá gbé ẹrù orí tiẹ̀ ó gbé lórí ọmọ ẹ̀. When the mother of Jabez came back to the child, she called him Jabez because he came back to him in a sorrowful condition. Bí ọ̀pọ̀ wa ń pa ọ̀pọ̀lọpọ̀ ìdójúkọ tí àwọn òbí tá à ń ní nínú ọkọ. What many of us as parents have as mothers and fathers, we transfer it upon our children consciously and unconsciously. A child who take that role, is she the child that sent you to that party? Answer. Wọ́n á fi dojúkọ wọn ìtẹ́ ń pàṣù ìyàtìjẹ wọn gbèsè tán jẹ ìdààmú wọn àìrójẹjẹ wọn ẹgbọ́ làlúrí wọn gbèsè tán jẹ wọn wọ́n á máa yàrá ẹ̀ lára ọmọ kan bí. That is why ẹni wèrè ń gbòòrò. A lot of parents all their ọdún ìyá àti bàbá ló máa ń ké sí okun fọ́mọ ewu yìí ọ̀yà gbé. At times it is the mother and father that they come and battle upon the child and say pick the battle and go. Ẹ wá gbọ́ gbàgbé ọ̀pọ̀ àwọn èèyàn dádúró yìí kò sí ẹni tí ò fara pa lára ìyá àtàjú àbẹ̀rẹ̀. Don't let us forget all of us that are standing here. The majority of us not wounded to our father or mother. Somebody is carrying my voice to me. That evil that's around you. You shall see later. Oh, ní sàmì dáadáa. Say did you hear what I said? Ibi tó ń kọjá náà. The evil you are passing through. Tani kọjá náà ibi kan lọ́wọ́. Who is passing through? Nítorí ẹ̀fọ́ rẹ̀. Don't kill yourself because of that. Ọgbẹ́ kò dá jíǹde Jésù. The one the crooks didn't stop
Jesus from resurrected. Pé wọ́n kan Jésù wọ́n That Jesus is nailed to the cross. Wọ́n kàn má dé wọ́n ká dé ẹ̀gúnlé lórí. And the place of sí. He was buried even. Wọ́n tó yí òkúta lé lórí. And his son rode on his throne. Kò ní wá ìgbé rẹ̀. That could not stop his resurrection. Àdúrà méjì náà ló gbé àwọn bá tèmi lọ nìyẹn. I have 2 prayer points and I will continue my journey. Gbogbo tí ò ní múnú ẹ̀dùn lóṣù yìí. Whatever will defy your joy this month. Ọlọ́mọ ọ̀fọ̀ ìdílé. Absolutely. Wọ́n yí àṣẹ ibi padà lórí ọmọ mi. Lord, you cast the evil upon my child. Àṣẹ ibi. The evil decree. Yí kúrò lórí ọmọ mi. We cast it from the life of my child. Kí n ṣe gbèdé sókè. Raise your voice. Kí n sókè. Raise your voice. Yí àṣẹ ibi padà lórí ọmọ mi. We cast the evil decree upon my child. In the name of Yí àṣẹ ibi padà. we cast the evil decree Ní ọmọ mi. upon my child. Amen. Gbọ́ àdúrà yìí. You didn't hear the prayer well. Kí ni mo sọ? What did I say? Kí Olúwa kó yí àṣẹ ibi padà Cast the evil decree lórí ọmọ tí mo bí. that is upon your child. Praise God. Hallelujah. Ó bẹ̀ níbi ọ. And there's a reason. Wèrè tó ní ọmọ rẹ̀ ó yà yẹn. That lunacy is fell upon the child. Igbó tó ní ọmọ rẹ̀ ọmọ mú yẹn. That weed is casted and the child shall take. Ọkọ tó níyàwó ọmọ rẹ̀ ò ní níyẹn. That husband is saying your Ìgbéyàwó prayer. tó ní ọmọ rẹ̀ ọkùnrin ò ní ṣe. The marriage is saying your child. Yunifásitì sẹ́ni ò ní parí yẹn. The university is saying will not Tó complete. o bá rí àmì ṣe, With your loudest amen. ayé àṣẹ ibi yẹn padà. The eye is over. Ikú ní o ti pèsè lórí àkọ́bí yẹn. The death that have been prepared for your firstborn. Ikú ló ń pèsè lórí ọmọ rẹ̀ yìí. The death prepared for your child. Áńgẹ́lì rẹ̀ láàrin ọmọ rẹ̀ tó ti pèsè ikú lé lórí. The angel and his children that the enemy are used to that. Àṣẹ ó yí padà láàárọ̀. The death of death will pass today. Gbọ́. May you hear me? Mo ti dìde lórí ọlọ́run pé As I stood up, the Lord told me, yí àṣẹ ibi padà lórí wọn. reverse evil decree from their life. Àṣẹ ibi mo rí. Evil decree. Ọ̀pọ̀lọpọ̀ kú sínú àṣẹ ibi. Many died under the influence of it. Àwọn kan lágbo nínú àṣẹ ibi. Some people have been manipulated, crawling under evil decree. Àwọn kan sọ ẹkú kọ̀sọ́kọ̀rọ̀ nínú àṣẹ ibi. Some are weeping day and night in the evil decree. Náwó ìsókè náwó ìsókè. Raise your hands. Iye ìyanu rẹ̀. Woman, open your mouth. Ikú oṣù kejìlá tọ́lọ́mọ ẹ máa kú yẹn. The death Ikú mọ́tò tọ́lọ́mọ máa kú yẹn. of accident, and the enemy wants to try Ikú you. ìgbò tọ́lọ́mọ ẹ máa kú yẹn. The death through God that the enemy are protected. Àṣẹ ibi yẹn ayíká lónìí. Ó sàmì dáadáa. Amen. Wọ́n ṣe rí Rúbẹ́nì pé Moses said to Reuben, ìwọ máa pẹ́ o. you shall live long, Ó pọ̀ ní ọjọ́. and your days will increase, Ibi tayọ ìwọ tayọ. and preserve yourself. Lóòótọ́ ti gorí àkéte bàbá rẹ̀. Truly, he has fought for the child, Pé kí Mósè kó tó kú. but before Moses died, Ó yí àṣẹ ibi padà lórí ẹ̀. the Lord Moses passed the evil decree of Gbogbo ẹ̀yin God. ọmọ tí àṣẹ ibi ń bẹ lórí ẹ̀ láàárọ̀. As many children who are carrying evil decree of the head, Ní ogún àwọn ọmọ ogun. in the name of the Lord, Ayé àṣẹ ibi padà lórí yìí. Ó sàmì dáadáa o. Bàbá Rúbẹ́nì sọ fún the father of Reuben, Rúbẹ́nì. Reuben, Ìwọ ni àkọ́bí mi. thou Ẹni art rúbí omi. the man Títí ayọ̀ sọ kí yóò lè tayọ. but to serve
you will not excel. Wọ́n dẹ̀ ń bá ogun yẹn yí. And he was swallowed in the battle. Ṣùgbọ́n nígbà tí Mósè tó. But at the striking age of Moses. Mósè wí pé. Prophet Moses said. Rúbẹ́nì. Èmi ni wòlíì. I am the prophet. Ní títí tayọ. You child. Àṣẹ wòlíì tuntun bàbá ẹ̀ lọ. The decree of the prophet is greater than that. Ó ṣe ìjẹ́ gbé ogun ògùn débi. All of you that came with battle chance. Ẹ̀yin jẹ́ gbé ogun ìyá débi. Battle save your mother. Ẹ̀yin jẹ́ gbé ogun bàbá débi. Battle save your father. Ẹ̀yin ọmọ tí ogun ìyá ogun bàbá lè dá ògùn ẹ̀ dúró. You children that the battle of the father. Wọ́n lè bẹ̀rẹ̀ orílẹ̀-èdè tàbí àríwá dúró. Contaminate your glory of the global. Ọba ní àmì ṣe. With your loudest enemy. Àṣẹ ni ó yí padà lórí ìwé. Ó yí padà lórí ìwé. Ó yí padà lórí ọmọ rẹ. Ó yí padà lórí ọmọ rẹ ọkùnrin. Ó yí padà lórí ọmọ rẹ obìnrin. Ìyá yẹn ọ̀sán mi. That woman is not saying woman. Àpótọ́ ni kò tí ì bímọ ni. Is it because you are not copying the Káyọ̀ ọ̀pọ̀ ti pẹ́ jù ni. Don't you know it's becoming too late? Torí àwọn kan ló pàṣẹ fún yá lórí. Are they not forbidden that make the evil decree? Gbogbo ẹ̀dá tó jẹ́ èèyàn tí àṣẹ bí bá dé bí ìlànà. Any creature that came there with an evil decree, upon his destiny. Mo wí lórúkọ Jésù Olúwa. I declare in the name of Jesus. Èyí mo rí ànúgbà nítorí ẹ̀jẹ̀ rẹ̀. By evil of a fair mercy, please. Èyí mo rí ànúgbà nítorí ikú rẹ̀. By evil of a fair mercy, please. Àti àjíǹde rẹ̀. And the access of the Bí ọba kò bẹ́ẹ̀ tẹ̀lé ìlú. If you believe with me, Àṣẹ ibi sẹ́ni ọba ẹgbẹ́ kiri yẹn. the evil decree promotes upon the life. Lónìí, àwọn ọba àṣeyàn ní o. Mo lọ ọba àṣeyàn ní o. Ìyá ọmọ rí ọdún ìyá ni ọ̀pọ̀ ọdún. Ojú yóò ní rí bí. Ayọ̀ yí àárọ̀ kò ní jẹ́ tó lálẹ́. Ojú èsì ní tì í. Ọkọ̀ yóò parẹ̀. Ẹ̀sàmí. Ní agbẹ̀rẹ̀ ewì tẹ̀lé mi. Ìyanu ni ó pàpàjá sí tí ó jọ mí lójú gidi. Ìyanu ni ó pàpàjá sí tí ó jọ mí lójú gidi. Ẹ̀sùn fún bẹ́ẹ̀ lójú. Maybe like it, God's mother. Ojú sẹ́ni fún ọ. Ó sọ lébẹ̀. Ọmọ ìjókòó ni ẹ. Àpọ́ńdà kìlọ̀ sí. Láti kọ́lẹ̀ mẹ́ta. Ìṣèjì ìgbà. Ìyanu ni ó pàpàjá sí tí ó jọ mí lójú gidi. Ìyanu ni ó pàpàjá sí tí ó jọ mí lójú gidi. Ọlọ́bẹ̀ máa jẹ́ ìyàtọ̀ fún ọmọ wọn. Ìyàwó ló kọ́ ìgbàgbọ́ sí bí ó kọ̀ ní lórí. Ìyàwó ló kọ́ ìgbàgbọ́ sí bí ó kọ̀ ní lórí. Ìyàwó ní lójú bíbí. Ìyàwó ní lójú bíbí. Lójú ayé mi ni lójú mi lójú mi. Lójú ayé mi ni lójú mi lójú mi. Wọ́n ti ṣe mi yìí, wọ́n ṣe fi wú mi. Wọ́n ti ṣe mi yìí, wọ́n ṣe fi wú mi. Ìyá mi ni ó pọ̀ pẹ̀lú bí ó kọ̀ ní ìlú. Ìyá mi ni ó pọ̀ pẹ̀lú bí ó kọ̀ ní ìlú. Àwọn ọmọ yìí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ ọ̀. Ọlọ́run yóò fi ẹ̀dùnmé. A ò rí gómìnà láàrin wọn. Láàrin ààrẹ láàrin wọn. Àwọn aláṣẹ orílẹ̀-èdè láàrin láàrin wọn. Ẹ̀rí gbé wọn sí. Wọ́n wá ìsókè kan gbàdúrà yìí. Raise your hands and pray. Wọ́n wá ìsókè. Raise your hands. Mo jẹ́ ìrànwọ́ sí ayọ̀ ọmọ mi.
Won't let me die in the coffin of the joy of my child. Ọmọ tí ó fún mi láyọ̀ yẹn. The child that will give me joy. Nígbà ẹ̀rọ kú sí ẹ̀. Won't let me die a coffin. In the name of Jesus. Holy Ghost. A sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel yìí, ẹ̀yin tẹ́ máa ń comment, tẹ́ máa ń like, tẹ́ ẹ máa ń share àwọn videos wa. Ẹ dákun ẹ bá wa gbọ́wọ́lé subscription button, kẹ́ ẹ bá wa subscribe, kẹ́ ẹ lè máa láǹfààní láti wo àwọn oríṣiríṣi fídíò tá à ń jù sórí àtẹ ìkànnì yìí.